mọ́kọ́ fẹ́ kọ́ gbọ́ ìjókòó rere ìjókòó yìí. Àkọ́ríkù. Má jẹ́ kó jẹ́ ìjókòó sọ́mọ́nrẹ́ńjíà. Kọ́mọ́dé ìjókòó sọ́mọ́nrẹ́ńjíà. Kìí ṣèjòkó tí wọ́n ń ta kárátà à ń ta káàdì bá a dé tó ń fi ìlú kù ní nítorí àwọn obìnrin tẹ̀ ń fẹ́ ni. Ìkómọ pàtàkì náà ni ìjókòó Al-Qur'an. Ẹlẹ́ẹ̀kejì àṣà àwọn àjàká ní Senegal ní kí wọ́n gbé ọmọ fún àpá àti oṣù ojúbà. Ọmọ wọn lára ọmọ tí wọ́n bá fẹ́ kó jáde wọ́n á gbé fún àpá àti oṣù ojúbà rẹ̀. Ìpè kan máa mí ojúbà máa mí sí ọmọ lára. Àṣà wọn ni. Àṣà wọn ni. Pàdé á gbé ọmọ fún ìmọ̀ọ́mù lẹ́ẹ̀kan inú mi ti dán. Wá jókòó kọ ọmọ kọ ọgbọ́n tí ń jọmọ ọ̀rọ̀ ọmọ nìwọ náà. Ìnáma ni wọ́n lẹ́dùn. Níbọ̀ bàbá wa ìmọ̀ọ́mù àgbà. Àdámọ́ lọ́wọ́ ayátahu. Gbogbo àdúrà tí wọ́n ṣe fún wa lẹ́ẹ̀kan èmi nìkan kí wọ́n mọ̀ sí fún. Gbogbo ẹni ọba bá wọn sáábí náà ní òun náà ní ìpèbí àdúrà púpọ̀ kan. Èyí tèmi ó ṣe bọ́bá wù yẹn ní sáábí. Tọ́ba sì fún báyìí kókó dákẹ́. Ẹ rí wáṣí òní dènà. Ọmọ ẹyọ kan oṣù rẹ̀ láwa yìí. Baba abarika simi Murtala Busra Isa. Sallallahu alaihi wasallam. Amma fariruwa ana taka sí wọ́n baki na togo. Sallallahu alaihi wasallam. Gbọ́ bẹ́ẹ̀ gbọ́ ọlọ́run gbọ́ tèmi. Muhammad Masu Masu. Muhammad Barakalita. Ẹja jókòó jẹ́ bọ́bá kan tọ́ mọ́. Bọ́nà bá kan ọmọ ẹ̀yìn ìyàwó ẹ̀ ṣe sùúrù. Ìnáma ni wọ́n lẹ́dùn. Fi dùnìyà sùúrù. Ìdùnnú lọ máa jẹ́ láyé. Wọ́n fi ìkìyà mẹ́tìnú. Wọ́n lè lọ mọ́ dà lọ́rùn. Kéfàlà kìsù. Bóò ní wàá ṣe wá yàtọ̀. Àgọ́ ìbùdó àdúrárì bẹ́ẹ̀ bá di ọmọ nínú ayé yìí ó bí dùnú bàtì mọ́nù. Wọ́n yóò kì í ọmọ wa di ìmọ́lẹ̀ fún un. Kí wọ́n ti wọ́n yàtọ̀. Tọ́mọ ń bí. Ọmọ wa kò ní dùnú tàbí yóò wá di ìmọ̀lẹ̀ lọ́rùn tó bí ó fi yìí nà. Bẹ́ẹ̀ bá wá wò ó bọ́ ọba ní ọkà kọ́ka fara rẹ balẹ̀ gbọ́ ní ìwọ ní kó gbọ́ kó lò ó. Gbígbọ́ ni lọ ní ìrì ọmọ mẹ́kẹ́ máa ṣe nǹkan kékeré. Ẹ dákun bàbá wa gbogbo ẹni ọba jẹ́ tọ́ba jáde lára èèyàn rẹ lóyà yìí ọba sáyà tuntun fún àgbà ìmọ̀ọ́mọ́ àgbà. Bismillahir Rahmanir Rahim. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ard man dhal ladhi yashfa'u 'indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a wasi'a kursiyyu samawati wal ard wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Àmín. Yóò dààmú gbogbo ẹ̀ tẹ́ bá wa ṣe o. Àmín. Ẹ rí oṣù ànábì la wà yìí. Ká sì ṣe àfa àwọn gbàmúrágàjì. Wọ́n ní oṣù àzíkìrì olówó ọ̀dá rẹ̀ nígbà tí mo wà ní jókòó. Mo kájọ àzíkìrì bọ́ ọba délé tọ́ kọ́ dá padà dáadáa. Gbogbo aníyàrí ẹjẹ́ àjọba wí tó wí lẹ́ẹ̀kan. Lórí gbogbo ìgbà tí bàbá yìí dìde màmú ni wọ́n lọ pè wá ní. Kullu ma ra'ayta min ajabi ajabi. Àjọbùrú la ilaha illallah la ilaha illallah. Gbogbo téèyàn kullu ma ra'ayta min ẹsẹ̀ ní. Àhásánùhù la ilaha illallah la ilaha illallah. Kullu ma bis samawati min malakin. Yasidihu la
ẹ̀yin di stọ́pà ṣé ẹ̀ ń gbọ́ ẹja tí ń gbé inú omi tẹ̀sí bí ìhùhù. La ilaha illallah, la ilaha illallah. ṣé ẹ̀ ń gbọ́ mi ẹja tó rí inú odò ní tíyẹnfà ìfọlọ́mọ ṣùgbọ́n gbọ́ bá ṣàìṣe tó wá rí èkòló tí wọ́n fi sínú wọ̀ ọwọ́ owó ju ṣùgbọ́n tí ń wí náà tẹ́lẹ̀ lọ. lọ́wọ́ ọmọ ádámà bíi tẹ̀ ẹja tí wọ́n fi gbogbo rẹ̀ wọ́n gbàgbé ọlọ́run. ẹ gbàgbé ọlọ́run tẹ́lẹ̀ ní gbogbo ẹbí ń ta báyìí ó lè má gbàgbé rẹ̀ tó wọ́n lọ́wọ́. gbàgbé ọlọ́run o wọ́n bá ti fẹ́ ṣe ìka rẹ̀ gbó kó wá tó ṣe ti gbogbo yòókù. ẹ wo oṣù rẹ̀ láwa yìí. àbáyọ̀mọ̀ òní ní. àwọn ti ṣe àwọn ọmọ ti jẹ́ kí n wí ìwọ fẹ́ wí. baba Abdullahi. bàbá tó bí ànábì sáyé. bàbá rẹ̀ Abdulmutalib lòun jẹ́. oní oṣù òkà lọ. wọ́n ètí ìgbé ànábì nígbà tá à ń sọ ìyá yìí. ànábì. sèmi ká lè wé. ó ti tẹ̀lé lẹ́yìn ọwọ́ sọ fún bàbá rẹ̀ ìzẹ́nlí àbúrà mo tọrọ náà rẹ wọ bàbá mi mo fẹ́ fọ́ ọkàn mi. ẹgbọ́n báyìí ọgbà ìyọ̀ǹda ọ̀rọ̀ bàbá rẹ̀ kó tó lè fọwọ́ kẹ́mi fa asálẹ̀ náà. ó ní mo yọ̀ǹda mọ́ lọ́tọ̀ gbogbo ọmọ tí ọba máa gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹni ó dùn lọ bí bàbá bá lọ bàbá máa kú. ẹ rí i pé gbogbo mi nígbà tí wọ́n àti ní kí wọ́n yọ̀ǹda. bẹ́ẹ̀ ni tí wọ́n bá yọ̀ǹda ta ní òbí ọmọ débi tí ó lọ́ọ̀tọ̀. nàbà àlìmáwù nínú ìyáàrìdì. omi bá sẹ́ni tí ó tọ̀ ó di dúró kòtò. ẹ̀yin náà sì mọ̀ pé dẹ́sẹ̀tì lẹ́yìn àwọn kò sómi ń bẹ̀ omi bá sẹ́ lógìgì ìnáwó omi ta wí àbùyábì nínú lábàánì ó funfun ju wàrà lọ. wà àbúrádì nínú sẹ́lìjì ó tutù ju pé agbé nínú fíríjì lọ. wà àhàlà nínú ó sì làásẹ̀. ìdòdó yín tá ńlá lọ ó di mélòó. fọ́sẹ̀mí àhà ti fa. bàbá nábì wa ń gbọ́. yá àbùdálà. ya abudallah kullu munada tansiru fi ila. ya abudallah gánmi. gánmi ni nàbùkà bíyà jùlọ àrẹ nínú omi o. omi tó orí mi àfẹ́gbẹ́wà ni dúró àrẹ síbẹ̀. ọba jùlọ ìsúlẹ̀ èyí ju ìsúlẹ̀ wọ́n ní wẹ̀ sí wẹ̀ tasọ́tasọ́ mú ó tó mú ó dìde gbáàlà ni mọ́ kò lómi mọ́ gbogbo tara rẹ̀ sì gbẹ̀. ẹja ju òkú jẹ́ tọ́ba kan tọ́ lọ́run bàbá ìlíjì ìlànà bẹ́ẹ̀tì. padà máa lọlé bọ́ba gbígi yìí fákàn adala ìpadà lọlé ọ̀fẹ́ lè sọ̀rọ̀ ọmọ lókù. padà mọ́tẹ̀lé bàbá rẹ̀ mọ́ máa lọlé. máa lọlé bọ́ pàdé igi ọlọlẹ̀ báyìí kí ni ìṣẹ̀lẹ̀ ọba délé ọba fún ìyàwó rẹ̀ la wọ́n ní Amina ìwọ ìyàwó mi. ìjì sì ní ọyá lọ lè wẹ̀ ọgbẹ́ sí ọmọ. ọgbẹ́ àbá ìyàwó ìgbà ìdí ọ̀nà bàjẹ́ sínú ó ti kìlọ̀ ọ́ dàárọ̀ ìyàwó náà kìlọ̀ ó yìnbọn sínú ọmọ wọn wà ní sinra wọn kò sínú bẹ́ẹ̀ náà ni kọ́ bá ni dùn. wọ́n fi ní wọn ẹgbẹ́ kọjá lérí mi bàbá ilẹ̀ ló fi pọ̀ láyé èèyàn máa ń wẹ̀ ni ọwẹ̀ tán tàtọ́ yíyá bíi ìmáàmù bàbá wa ẹsẹ̀ ń gbọ́ mọ ẹjọ́ náà lọ́hùn tàtọ́ yíyá bíi tọ́tọ́ yẹ ẹ lọ́ọ́ fi sí ti sára sọ ti wẹ̀ tó fi tùwárí sára. kuluma fún kọsẹ̀rì ìrìn àrùsí sùúrù gbogbo tí bẹ́ẹ̀ di ọkọ ìyàwó ìdùnnú ní bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ wà ní ìyẹn ní nẹ́jà àbànújẹ́ ní bẹ́ẹ̀ dùn. àmín. ìlú ọ̀sán ìní kan tí ọ̀sán gbọ́ wà wọ́n gbẹ́nu rẹ̀. lẹ́nu kan Amina fọjá máa. ẹ̀yọ̀ kan náà ni jámáà. ó tún máa Amina tán lẹ́ẹ̀mẹ́lò ẹ̀ẹ̀kan tọ̀ ẹ̀kẹ́ ṣoṣo ànábì ti kúrò lọ́dọ̀ rẹ̀ ó kú lára bàbá ó ti bọ́ra ta Amina bẹ́ẹ̀ ni Amina yóò kúnlẹ̀ ọ̀kúnlẹ̀ fún bàbá mọ́. wọ́n wá kúnlẹ̀ fún bàbá mọ́. nítorí eléyìí èèyàn àmọ̀yẹ ọmọ ni máa gbọ́. kọ́lá nàbí sallallahu alaihi wa sallam. ànábì sọ báyìí. akíwù àwọn lọ́ọ̀dàkọ́. ẹ̀pọ̀ ọmọ tẹ́ ẹ bí lé. àkọ́ ikú ìwọ jẹ olóko mójútó rẹ. mójútó ma. yà á ní kàrá mẹ́ta ní ọ̀dọ́dì. kẹ́ ẹ
kéèyàn pọ̀ ọmọ tọ́lọ́ ń bò lé. ستر من النار. ní dènà ọlọ́run tó bá fún ọmọdé ẹ̀yin lẹ́ ń sọ ọmọ náà ni wọ́n fi ń bí ọmọ pé tó bá kàlù ní ìyá yọ gbọ́ ọmọ kalẹ̀ ni wọ́n ń lọ sí báyìí wọ́n máa ṣe báyìí bọ́ máa ń bá sunkún tó ṣe tí wọ́n tó rí dá padà ìyá ọ̀jẹ̀ ìyá ni lọ́dọ̀ ọlọ́run. وقال أيضا ànábì ọ̀dákẹ́ من أراد أن يرجم أنت حاسده ẹni ọba fẹ́ kójú ó ti ọ̀tá àwọn láyé àtọ̀run. فليؤدب ولده. ọmọ mọ́tò ọkọ ọlẹ́kọ̀ọ́ bí ọ̀gá sẹ́kọ̀ọ́ gbọdọ̀ àwọn ẹ̀wò ó lè sè. tani ọlọ́ta bàbá bẹ́ẹ̀ dúdú tọ̀tà rẹ ó ní ọ̀fọ́ mọ̀ ẹlẹ́kọ̀ọ́ ni. à ń jó à ń lùlù ikọba. kọ́lá àìdọ̀nù ó tó tó wí. iná tìlítà nẹ́tì dáwọ́n ilé kan bẹ lálìjẹ́nnà. ìkọlù làhá dáwọ́n fáàrí. ilé ìdùnnú mọ́sọ́ àlìjẹ́nnà ilé kíni tẹ́lẹ̀. ìdùnnú ni ọwọ́ atúnlọ́ kan bẹ ilé ìdùnnú. láyé di húlùwà ìlà máa ń fọwọ́ àṣìbíyànà. ẹbí bá ń dùn ọmọ tó bínú nítorí eléyìí máa dùn ọmọ rẹ nú ẹ sì náwó. wassalamu alaikum warahmatullahi wabarakatuh. ọba tí ò jẹ́ kí gbogbo bímọbímọ àná ọba tí ò jẹ́ kí gbogbo bímọbímọ àná ojú tòní lọ́wọ́ kí wọ́n bí tòní lọ́wọ́ pé káwọn ọmọ yìí bí báwọn ẹ̀ka náà ti fún àwọn tòní náà tó ń bí. tó bá ṣe é bẹ́ẹ̀ ni bàbá àwọn ọjà ń tọ́lọ́ bá ṣe é bẹ́ẹ̀ ni. ánìṣó máa ń fẹ́ nìkan láyé a ní ṣé o máa ń fún ṣé òun máa ń fún ẹnìkan láyé ó máa lò ó lọ tóun nìkan máa dá lóńgbà tó ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ mi ò ní gbà lọ́wọ́ rẹ̀ lè tẹ́lẹ̀ mi ò ní tiẹ̀ níbẹ̀. àmọ́ tó bá ti ṣe é bẹ́ẹ̀ àmọ́ tí wọn náà bá ti ṣe é bẹ́ẹ̀ ọ̀dá ẹni tí ó bá fi gbàgbà nù ọlá rẹ nù ọ̀dá ẹni tí ó máa bá wọn náà fi gba gbàgbà nínú ọlá rẹ̀ nù. gbogbo ẹni bá gbàgbọ́ lọ ló lọ́lá àwọn àgbà ń gbogbo ẹni tó bá dé àwọn báyà bí ọlọ́run ló ní ọlá àwọn ló nímọ̀ òun náà sì ló ní ìmọ̀ òun ló nípò òun náà ló ní ipò lọ́dọ̀ tí bí tẹ tó bá wù bẹ̀rẹ̀ òun ló làlàáfíà òun náà ló ní àlàáfíà síra fún àwọn tó bá wù ú. òun ló ní gbogbo nǹkan yẹn tó sì bá lérí gbogbo nǹkan wọn lọ́lọ́run ló ní gbogbo nǹkan wọn yẹn pátápátá ó fún apá lórí ẹ̀ kò sẹ́ka kò síbi kan tí èsì pọ́nà ló ní. kápẹ́ mi ọ̀ká ní Allahu akbar wọ́n ní lápapọ̀ ká wí pé jáde pé ọlọ́ọ̀bù akọ̀rù. ọba tí ò fàáyé fẹ́ nìkan ọba àwọn máa gba ọlọ́ba tá a gbé tóbi yìí ó náà ní òfò ayé fún nìkan. ọba bàbá ọba tí bàbá ní. tí ó wà á mú látara bàbá ní tí ó máa ṣẹ́kù fún lọ́la yóò wá mú lára bàbá náà tí ó máa jẹ́ ẹ̀yìn fún bàbá náà tí ó sẹ́kù fún lọ́la ọlọ́run lọ́ba tí í ṣe bẹ́ẹ̀. gbogbo àwọn tán lànà ọba ni wọ́n gba ní gbogbo àwọn tí wọ́n ní àná tí wọ́n ṣẹ́ òní kù fáwọn tí wọ́n ń bọ̀ látàná tí wọ́n wá sọ ìrékù fún àwọn tí wọ́n ń bọ̀ látàná ìgbé ẹ̀mọ́jì àjẹ́ tán ẹjọ́ àwọn náà sọ ẹ̀kú fáwọn tí wọ́n dúró lẹ́yìn wọn lórí báńkì. àlékún ọ̀tún ìkẹ́ àti ìgẹ̀ ọba ní àlékún ọ̀tún ìgbẹ́ àlékún ọ̀tún ìgbẹ́ ọlọ́run dákun wọ́n sábà wá ṣe fún wọn. bisimilahi kúlù wàllá. bisimilahi rahmanirrahim. ilé ọmọ ọlọ́ àmàdé àmọ́ òrùsọ bàlọ́ wọ̀nyí ayé nígbà láwọn olùrẹ̀ wáyà múlẹ̀ tó gbọ́n tó gbọ́n ní àmàdé àmìlẹ̀ 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 ọlọ́. afágbà sí alẹ́ mi àwọn àgbà wọn ní àfáàgbà ṣéwà áàdùnmí ṣéwù wọ́n máa rí àṣíwò gómìnà nẹ́ẹ̀sì yàtọ̀ àbúrò ẹ̀ka wọn yà tẹ́ǹṣà yàtọ̀ àwùlọ̀ wọn yà ẹ̀rù gbẹ̀ta nígbà ìlà ìlà ìlú àwùjọ. wọ́n lo àná dá àná sùn wọn bàbá ni wọ́n lo àná sì gba agbódò ibùsùn wọn. àwọn gbogbo ọlá àti ìgbádùn tí wọ́n rí bẹ́ẹ̀ àwọn gbogbo ọlá àti ìgbádùn tí wọ́n rí bẹ́ẹ̀ kò mú wọn gbàgbé àyè mọ́ tọrọ fáwọn tí wọ́n lò ní kò mú wọn gbàgbé àìmọ́tọ̀rọ̀ fún àwọn tí wọ́n wà lò lẹ́yìn wọn. àwọn tó ń lò ní ìrànlọ́wọ́
àwọn ọmọ àgbà ní àwọn tí wọ́n ń lo òní lọ́wọ́ báyìí. ogún tí wọ́n jẹ lára àwọn tó bí wọn. lógún tí wọ́n jẹ lára àwọn tó bí wọn. àwọn náà tó ń ṣàdúrà fáwọn tí wọ́n lọ́lá tí wọ́n ò mọ̀. kódà àwọn náà tó ń ṣàdúrà kalẹ̀ fáwọn tí wọ́n lò ẹ̀rọ àtàwọn lè sí ìmọ̀. àwọn àbọ̀ àgbà. ọlá àwọn àná tó dòní. wọ́n ní ọlá àtàwọn tó wá dòní. tí ó bá dọ̀la. tí ó bá tún ti lọ́la. ọlá àná tó dòní náà ní kó mọ dọ́lọ́ ọ̀la. ọlá àtàwọn tó dòní náà ní kó mọ fún tí ó ti ọlá lọ́la. kílé náà mọ́ wọlá ń bò mí. kílé náà ilé àbá àgbàṣe kárí nìkan mọ́ wọlá wọn bò mí. bàbá ọlọ́lá tó máa ń bẹ̀ lọ́wọ́. bàbá àwọn ọlọ́lá ọba àwọn ọba mùsùlùmí àti gbogbo agbègbè rẹ̀. ṣéèrè ọmọ ìyá súnmọ́ta nílẹ̀ náà láti bàbá àwọn ọba ọmọ rẹ̀ ṣàṣà. wọ́n yẹ kí wọ́n yẹ kí wọ́n yẹ kí má jẹ́ kán wọlá wọn lọ́wọ́. má jẹ́ kí bàbá ó wọ ọlá wọn lọ́wọ́. ní ọlá wọn kù. kẹ́ni ọlá náà ó tún kù sí i. kẹ́ni àlàáfíà ọ̀rọ̀ ọba rẹ̀ ló kù sí i. kémi àdéhùn kí wọ́n gbọ́. kẹ́ni àsìkí ọ̀rọ̀ ọba rẹ̀ ló tún kù sí i. àlékún fọkànbalẹ̀. àlékún fọkànbalẹ̀ àti ìfọ̀rọ̀lọ́wọ́ máa ṣe fún wọn. àmì bísímilá ilé ìyàbí. àmì bísímilá ìyàbí ní ìyàbí pé ṣe ìyàbí mi. lòlẹ́bà ṣíkà ìwáṣẹ̀ ìlú pẹ̀lú àbúrò ọ̀rọ̀ àrẹ̀ ìwé alájọ́ àtàwọn ìjọ àwọn àmọ́gbẹ̀lẹ̀ lọ́wọ́ bí àmìnà 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 yàrá. báwa mọ́mù ní mọ̀lẹ́. báyìí wọ́n gbà ń bàbá ìmọ̀mù àmì ìgbàgbé. ọkùnrin sábà dúró tì wọ́n. ọ̀dọ́ ìdákùnrin sábà dúró tì wọ́n. a máa ń ṣe fún wọn lójú wọn. àwọn ni wọ́n bá ń bẹ́ẹ̀ lè gbọ́dọ̀ pẹ̀lú àwọn ọmọ sábà fún ọ báyìí. wọ́n wá sí ń bẹ̀rẹ̀ láti ṣe. wọn ò bá sí ń bẹ̀ báyìí pẹ̀lú àwọn tó ní láti ṣe àdúrà náà. ká má jọ olójú ayé. ká má jẹ́ pé àdúrà ojú ayé nìkan là ń ṣe. láti náà bí sì jọ yé wa pé du'ahu an zahri al-ghaib mustajab. wọ́n ní àdúrà lẹ́yìn ló sọ fún ọdẹ pé àdúrà tí wọ́n bá ṣe lẹ́yìn ẹni tí wọ́n ṣàdúrà fún tí ò sí ń bẹ̀ ọlọ́wọ́ gbà á. wọ́n bá aṣọ bàbá mọ̀lẹ́. ọlọ́run bá aṣọ àwọn iná mọ̀lẹ́ bá dáwọ́ rẹ̀ bọ̀ ó fún wọn láàbàrẹ̀ fún wa bó ṣe fún wọn lọ́kàn balẹ̀. بسم الله آتيناك بسم الله الرحمن الرحيم إنا آتيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمين 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 يا الله. ìmáàmù wa ní Gàmbàrí. àwọn bàbá ìmáàmù wa ní Gàmbàrí láwọn bá àyà tó. ìmáàmù tó wá ládùúgbò tí ò ṣe rọ́ sẹ́yìn. ọba ìmáàmù àgbà ní ọba ìmáàmù Gàmbàrí àwọn ní ìmáàmù tó wá ládùúgbò tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn ní Ìlọrin. bàbá wa ọlọ́lá wa ọba Ìlọrin náà ń tún lọ lé kí yídì ń bẹ̀. èyí pé bàbá wa ọlọ́lá wa ọba Ìlọrin jẹ́ wa tí wọ́n kí yídì ń bẹ̀. àdúgbò tí wọ́n lè jẹ́ ọlọ́run náà gbà sí pé kí wọ́n máa kí yídì yàtọ̀ sí gbogbo òkúta kí. síwájú oore ni wọ́n. bàbá ìmáàmù àgbà ní ọba ìmáàmù Gàmbàrí ya síwájú oore ni wọ́n. Ọlọ́run sọ náà Al-Qur'ani pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. wọ́n ní tí ọlọ́run sọ fún wọn náà Al-Qur'an pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarju Allaha واليوم الآخر وذكر الله كثيرا. gbogbo ẹni tí wọ́n pàdé Ọlọ́run dáadáa. báwo wá gba ní gbogbo ẹni náà tí ó pàdé Ọlọ́run dáadáa. wọ́n sọ pé bóun tàwọn aṣíwájú rẹ̀ ṣe jẹ́. ó máa ń wí pé bóun ti àwọn aṣíwájú òun ti jẹ́. ọmọ sàwọ́lá bó ṣe ṣe wọ́n. ọlọ́run kó wọn lábó sí ọ̀rọ̀ ọ̀dọ́ wọn àgbà ní Gàmbàrí. àwọn ni wọ́n jẹun tó korò. bàbá ní ẹ̀yin lẹ jẹun tó korò. báwa bá jẹun tó dùn. báwa bá jẹun tó dùn. báwa lọ jẹun tó dùn. fẹ́mi wọn ń balẹ̀.
lẹ́nu wọn ń balẹ̀. àwọn làwárí níwájú. wọ́n lẹ́yìn náà làwọn wò níwájú ẹ̀yin lẹ fi tó lò kalẹ̀ fún àwọn káwọn máa jẹ. gbogbo ẹ̀. bàbá ní gbogbo ẹ̀. àwọn náà ń ṣe nítorí ọ̀la ni. bàbá ní kí èsì torí òmìnira fi ń ṣe é wọ́n ní torí ọ̀la ni. fádùn àwọn ẹni àná ti gbà lédè. bí àdúrà àtàwọn àgbàlagbà wọn ti gbà fún ẹ̀yin lórí tí ń ráyè. kìtì wọn náà gbà lédè. ọ̀rọ̀ ìgbàgbọ́ tí inú gbà fún àwọn ọmọdé ní wọn lọ́dà. àmín àmà. wà á mọ̀ mọ́ra bá. wà á mọ̀ ní mọ́ra bá lánàá. àwọn náà ní mọ́ra bá tòní. àwọn náà ní iná mọ́ra bá tòní. torí wípé mọ́ra bá náà òbí tòní lọ́wọ́. òbí pé mọ́ra bá tàbí náà òbí tòní lọ́wọ́. nínú òní tọ̀lá lọ́wọ́. wọ́n ní tòní ìdáná òsì ní tòní lọ́wọ́ insha Allah. musa wọlé bíta ní ṣe lò. wọ́n ní ọlọ́run ọlá bí ọ̀rọ̀ wa tàbí ti lò ó nígbà yàtọ̀ mọ́ra bá. tó dùn. ó sì dùn. ó sì kalẹ̀. ó sì wá kalẹ̀ fún wa. tí gbọ́ngbọ́n tó kàn sí. tí gbọ́ngbọ́n tó kàn sí nílò rẹ̀. lọ́mọ́sà sí ti yín náà. ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ láwọn ọmọ ọlọ́dún náà bẹ́ẹ̀. wọ́n bá ní gbà mọ́rágájì. wọ́n ní tí wọ́n bá ní gbà mọ́rágájì. ohun àrísí mà ní jẹ́ bẹ́ẹ̀. ohun tí wọ́n máa rí fún ọmọ ẹsẹ̀ ìgbà ni wọ́n pè ní gbà mọ́rágájì. wọ́n aṣẹ́ fàádà mọ̀rọ̀ ìmọ̀ ọ̀lá. àwọn ọmọ aṣẹ́ fàádà mọ̀rọ̀ ìmọ̀ ọ̀lá wà pẹ́tẹ́ wà sáàmì. Ìlọrin ni àbílẹ̀kọ ni. Ìlọrin àbílẹ̀kọ ni. wọ́n á délé epo kan. wọ́n dé ilé epo kan. wọ́n wá ní ilé epo àjíìbù ní jẹ́. wọ́n wá ní ilé epo ní àjíìbù ní jẹ́. ìbàdàn àwọn símbọ̀ tí wọ́n gbé sọ́rí kìnìún yọ lẹ́nu. wọ́n wá wo símbọ̀lù tí wọ́n gbé sílẹ̀ wọ́n ní pé kìnìún yọ lẹ́nu. wọ́n ní àjíìbù ní ó tún lẹ́sẹ̀ mẹ́fà. ó tún wá lẹ́sẹ̀ mẹ́fà. àjíìbù lé epo nílò. bàbá ní àjíìbù ní epo nílò tọ́. wọ́n aṣèkọ̀ ádámù ìmọ̀. àwọn aṣèkọ̀ ádámù ìmọ̀ wà pẹ́tẹ́ wà sàn. láì kún ìwà náà sàrí kò kẹrọ. àìrísí láì wà máa ń rẹ̀ mú. ilé wọn wà wà àgọ́ àgọ́ oríṣi ọmọ ìgbìmọ̀. yàtọ̀ èyí yẹ àwọn olùdarí wàdà múlẹ̀kùn ìgbà owó tó gbé ẹ̀jẹ̀ àìrọ̀ àmìlẹ̀ 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 ọ̀rọ̀. ádámù àná ntòní. bàbá àwọn àgbà àwọn ní ádámù ẹ̀dá náà náà tòní. má sì gbá àná ntòní. má sì gbá lánàá àwọn náà wọn tó ń bẹ lónìí. àgbàjì àná náà làgbà. àwọn bàbá wa lágbàjì lánàá àwọn náà ní tòní tí wọ́n tó ń bẹ pẹ̀lú wa yìí. wọ́n ti ní àpàdà sí ibò ní. bàbá ní gbogbo tó ń jẹ́ àgbára sí bọ́lá ọ̀rọ̀ ojú ọkọ̀ yìí. bàbá kàlífà adébísí. bàbá kàlífà adébísí. wọ́n sàjẹ́ àrí wọn. bàbá wọn máa gba agbára ìjà yìí pẹ́. àná náà ntòní. bàbá náà ń tòní. wọ́n àwọn àyè mà tí wọ́n. gbogbo ẹ̀yin bàbá wa ìmọ̀ àti ẹgbẹ́ pẹ̀lú àpàdà ìmọ̀ àgbà. ẹ̀yìn àná náà ntòní. ọlọ́run àlọ́ náà ń tòní. wọ́n fẹ́ lómi sí yín lọ. ọlọ́run dákun wọ́n fi ẹgbẹ́ ní ìṣèlú lágbára. ọ̀rọ̀ ilaha illallah. ọ̀rọ̀ la ilaha illallah. ọ̀rọ̀ muhammadu rasulullah. ọ̀rọ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. al-fatiha. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. ar-rahmanir rahim. maliki yawmiddin. na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 يا الله. ìdókòlẹ̀ tá a wà ń bẹ̀ lé ní. bàbá wa gba ní ìjókòó tá a ń bẹ̀ lé ní. ìjókòó dùnú ni. ìjókòó ládùnú ni. ìjókòó tí wọ́n mú ní sẹ́kù ni. ìjókòó láti mú ní sẹ́kù ni. àwọn àwọn àkọ́ ikú tó ń kó wọn lé ní. àlùfáà wa bàbá ọlọ́mọ àgbọ̀ ikú tí wọ́n ń pè mọ́ lónìí. báwọn àná ò bá jókòó orú ìjókòó yìí lánàá. wọ́n ní bí àwọn àná ò bá jókòó orú ìjókòó yìí fáwọn náà lánàá ni. òní ò ní wáyé. irú tòní tá a jókòó lẹ̀ yìí ò ní wáyé. òní táwọn náà jókòó yìí. wọ́n ní tòní tí àbá wa àgbọ̀ ikú náà jókòó yìí. káwọn náà lè sẹ́kù lọ́la ni. káwọn náà lè sẹ́kù lọ́la ló jẹ́ wọn oṣù bẹ́ẹ̀. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tán wà lé ní. àbá ìmáàmù àgbà ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń bẹ lẹ́nu. wọn lè jòkó níbí. ẹbí tí wọ́n dúró ní ọkàn ẹgbẹ́ fáànù kó wọ́n ti fáànù sẹ́yìn. ẹgbẹ́ fáànù lẹ́yìn. gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ lé ní. bàbá ní gbogbo àwọn tí wọ́n bẹ ń bẹ lẹ́nu.
níjọ́ tí wọ́n sì kó mọ àwọn àfáwà bàbá ọlọ́mọ ní lánàá. níjọ́ tí wọ́n ń ṣe ìkómọ bàbá tí ó bí ọmọ tó nìyí tí wọ́n ń ṣe ìkómọ tiwọn náà lánàá lójú àwọn àgbàlagbà. wọn ò sí báyìí. wọ́n ní wọn ò sí kó tó báyìí. wọ́n kí wọ́n ní bàbá mọ̀kádàmù àgbà fún gbogbo ilẹ̀ náà ní àti gbogbo àdúgbò rẹ̀. àwọn àgbà ń kí bàbá àwọn ọmọ àdìgbàgbà ni wọ́n kí bàbá mọ̀kádàmù àgbà ọlọ́mọsàdì àdìmọ̀pẹ́. wà á mọ̀ wà ní maraba wọ́n kí ní bàbá àdìgbẹ́. ọgbọ̀n ìlàsì. àdúrà wọn ni àná lánàá. àwọn àgbà àgbà wọn ní àdúrà àwọn ẹni tàbí ẹlẹ́dẹ̀ àtàwọn àgọ́ ikú. náà ní káwọn tí àwọn bí kójú àwọn lọ. òun náà ni pé àwọn tí àwọn bí kọ́nà ń jẹ́ wọ́n ju àwọn lọ lórí dáadáa. bàbá ọlọ́mọ tòní ti ju àwọn àná lọ. bàbá àná máa gbà wọ́n ní bàbá ọlọ́mọ tòní yìí àgbáyà àgbọ̀ ikú ó ti ju àwọn tàbí lọ lórí dáadáa. wọ́n jẹ́ káwọn tó wọn náà ó jòkó kọ́ náà nǹkan ju àwọn. wọ́n ní ọlọ́run wọlé abẹ́ àwọn tá a jòkó lẹ́yìn àtàwọn tó dé bá àtàwọn tí wọ́n dé lẹ́yìn rẹ̀ ọlọ́run jẹ́ àwọn ojú àtàwọn àgbọ̀ ikú lọ lórí dáadáa. ọlá àwọn tó lọ ń ṣe bẹ́ẹ̀ fún. ọ̀gá àwọn tí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ọlá tí tóbi ọlọ́run. ọlá tí tóbi ọlọ́run. ọlá àfaragbolẹ̀ bá dáńbọ̀rọ̀ níwájú. ọlá àfaragbolẹ̀ bàbá mùkádàmù àgbà dáńbọ̀rọ̀ níwájú ọlọ́run. ọ̀là la ilaha illallah ọlá Muhammadu Rasulullah. abáfọlá àwọn bẹ́ẹ̀ lọ́wọ́. wọ́n ní tàbá ń fọlá ọba mùkádàmù àgbà tó lọ́wọ́. ọlọ́run ọba fẹ́ gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yọ gbọ́. àní bọ́lọ́wọ́ ọba fẹ́ gbọ́ tẹ́lẹ̀ tá a bá ti fọlá wọn sí èsì gbọ́. látàrí pé wọn ò lo ayé wọn fún kankan. látàrí pé wọn ò lo ayé wọn fún kankan. wọ́n fi ara wọn gbolẹ̀ fọlọ́. wọ́n ń fara wọn gbolẹ̀ fún ọlọ́wọ́ sì fi ń jí sí ọlọ́run káàkiri. ẹni tó bá wá tako ìfaragbolẹ̀ wọn. ẹni tó bá tako ìfaragbolẹ̀ wọn fọlọ́hún. fún ọlọ́run. ìfaragbolẹ̀ fọlọ́hún ó bí. ìfaragbolẹ̀ wọn fún ọlọ́run yóò sì fi ó tọ̀ wọ́n léèrè. ọlọ́mọsá wọlé àwọn àná. ọlọ́run wọlé àwọn àná. àwọn àbá adámọ̀rọ̀ nígbà. tí àbàbà àgbàdámọ̀rọ̀ ló fẹ́ bẹ̀rẹ̀ fún. ilé òun sì wọn ń da tí ń dì. ilé náà wá ń dá àdèmé títí wá ń dò báyìí. ilé náà ń gbà lámúnásí àtúgbà kúlù aláwọ. tí ilé náà ń gba àlámẹ́sùrá kódà àwọn tó gba kúlù wà ní àbáwọn àgbàlagbà. tí wọ́n sì fi ránṣẹ́ dùnlátọ̀ musa wọn náà. tí wọ́n fi ránṣẹ́ dùn láwọn àgbàlagbà látọ̀hún wọ́n fi ránṣẹ́ sọ̀rọ̀ àdámọ̀rọ̀ náà pẹ́lẹ́ ojú ẹ̀pẹ́ lẹ́yìn wa. ọlọ́mọsá jẹ́ kí wọ́n pẹ́. ọ̀gá ń dákun jẹ́ sọ̀rọ̀ àdámọ̀rọ̀ ló pẹ́ sí i. gbogbo àtúntẹ̀wé àlàáfíà ara àti fọkànbalẹ̀ rẹ̀. bàbá ilá ayẹ̀lá bàbá Muhammadu Rasulullah bàbá hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bisimilayi rahman rahim méjìlá. bàbá àwọn máa gbà wọlé ìtọ́jú àdúrà dọ̀rọ̀dá ní gbọ́dọ̀ bisimilayi rahman rahim ní ìgbà méjìlá pátákọ̀ fọ́jọ́ sí bisimilayi rahman rahim 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 agbọ̀nmẹ́ta amina 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 Allah. lọ́gánì nígbà tó rè. wà á ní wọ́n gbà á lọ sí ara àtọ̀gánì nígbà tí ó rè náà rè. ẹkú àná. àwọn ẹkú àná. ẹkú òní. ẹkú kù tòní náà. ẹsùnkú àjọ òní àjọ ọ̀la tẹ́ǹfò ní dá. a ní àwọn kiri bí ẹkú àjọ tọ̀la tẹ́ǹfò ní dákàlẹ̀. ilé tó bá kàn yín wò ní kò fẹ́ni tí ọ̀dà. bàbá ní àwọn tọ́lá ń fún ní gbogbo àjọ náà bá kàn yín tẹ́ǹfò ọlọ́mọdé wọn kò fẹ́ni tí ọ̀dà jọ. bàbá wa ṣéèkù ní ṣéèkù sàláàtì. bàbá ṣéèkù sàláàtì. kí wọn púpọ̀. bàbá wọn máa gbára wọn kí ìjà rẹ̀ púpọ̀. ọlọ́mọsàjáre. ọlọ́mọsàjáre jẹ́. ọ̀fà àgbà mádàrú fáyé ń dẹ́sà láti wá. ọ̀nà àgbà mọ́lá Ahmed ndẹ́rù fáyé sàláàtì. òkúta jòkó yìí. ìjòkólẹ̀ ká ìjòkó yìí. ó sì ń jòkó àlùbáríkà. ó ṣe é ní ìjòkólẹ̀ àlùbáríkà fún wa. ọ̀nà àwọn tọ́lọ̀ ń ṣe sọ bẹ́ẹ̀ fún wa. bàbá wa àṣírí. àbá wa àṣírí. ọlọ́mọsàbà dúró ti. ọlọ́run kó dúró ti àṣírí lọ́tún sí i. ọ̀dà ilá ilẹ̀lá. àti gbogbo
gbogbo ẹni ojú kátà lè dákọ̀ àti gbogbo ẹni tó tún ká ní jòkó lẹ́yìn tá a ní wọ́n ti dákọ̀ àtẹ̀yìn tá àwọn ti dá dàgbò yìí. àmú wa níjòrò àwọn wa níjòrò wọn lọ́la ẹgbẹ́ sí bẹ́ẹ̀ fẹ́ náà gbogbo ní láti ìkàlẹ̀ ọlá subhana rabbika délẹ̀ ẹ̀kọ́ kan. àdúgbò sọ́dọ̀ rabbika ọ̀bẹ̀rẹ̀ ń sàtì àmà ẹ̀sìnkúnlá sàlámà ìmọ̀sẹ̀lúnlá alhamdulillahi rabbil alamin amina 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 ya Allah. Kọ́ jẹ́ bí 100. Àbíkẹ́lẹ́ ní kò wí. Amina. Amin. Amina. Amin. Amin. Àbábọ̀ ayà ní dèdè báàgì náà. Ẹgbẹ́ asọ̀lẹ̀ yìí ti síbẹ̀ ní owó bẹ́ẹ̀. Amina. Amin. Amina. Amin. Àkọ́ ikú ń sèmi náà di kí n rọ́mọ nǹkan bí báyìí. Amin. Báyìí tó tún wá kàmí láyà ní pé bò láti wá ró gbadú tẹ́sì. Amina. Amina. Àwọn ìmọ̀mù wọ́n ti wí nǹkan lé ọmọ náà lérí. Bámi àgbà. Bẹ́ẹ̀ni. Bámi àgbà. Al-Imam al-Gambari. Adama Allah hayatahu. Wọ́n ti wí nǹkan sí ọmọ náà ní àmùjẹ. Méjì ní kí owó àdúrà yẹn jẹ́ kálẹ̀ tètè máa lọ. Amina. Tọ̀ wọ́n lè tọ́ dá púpọ̀ ní kó jẹ́ 100,000. Masha Allah. Bàbá àkọ́ ikú. Àrí pé ń bẹ lọ́wọ́ iná bí ń bèrè báwọn bá. Káyé pé olùsí èèyàn kan ní tó bá ti mú bí méjì tí òjú wóró méjì lọ wọ́n ní àbá ẹ̀bẹ̀ náà yìí dígbà ti rí fún un. Àwọn èèyàn máa wá bá a bẹ̀rẹ̀. Ẹ̀yìn ọ̀sán ni gbẹ́gbẹ́ yóò dáa fún un. Bẹ́ẹ̀ni. Àgọ́ ibù ìgbà yìí dáa fún yẹn ẹ̀mú kan ti wá. Masha Allah. Ẹ̀mú kan ti wá ìgbà yìí gbè yìí. Wọ́n ti ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n ní ni. Wàláhì wọn dáa dúró bẹ́ẹ̀ ní láyé. Tó ti dé ní 80 years. Àgọ́ ibù tá a bá tó gbé máìkì fún wọn ní sọ́tò máa yá lọ́dí. Àgọ́ ìpìlẹ̀ àníwá ọlọ́run níjọ́ burú fún wọn. Amina. A ní gbé máìkì fún wọn. Owó àdúrà ìbẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá ọlọ́mọ àṣẹ́yìnbó àkọ́hì a sum of 100,000 naira. Mo lára lórí ìkùlù. Owó àdúrà bẹ̀rẹ̀ síwájú àwọn àgbàlagbà. Bàbá ìmáàmù àgbà nínú táwọn èèyàn fi ń ròyìn wọn láìsí ń bẹ̀ wọn. Òun ni wípé jàwádù ni wọn. Wàláì sọ́mọ́. Nígbà ìbá gbọ́dọ̀ máa gba ẹ̀yìn àdúrà ni wọ́n. Ẹni tí ò ṣe é ti jọ ní. Ìṣe àdúrà fún wọn. Wọ́n lọ́jọ́ déédéé àdúrà tá ànábì wa ṣe ànábì wa Muhammad ó ṣe fún ànábì wa Ibrahim. Wọ́n ní nítorí pé àdúrà tá ànábì ṣe fún ànábì wa Ibrahim. ń túmọ̀ pé ànábì wa Muhammad wọ́n gbà fún ẹni àná. Àwọn ìmáàmù àgbà fún Ìlọrin àtàgbègbè rẹ̀ wọ́n ní àdúrà táwọn náà bá ṣe ní bàbá wa mùkádàmù àgbà. Wọ́n ní táwọn àgbàlagbà ń ṣe é fún wọn. Ìtumọ̀ pé wọ́n gbà fáwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀ ni. Ó tún wá túmọ̀ sí pé wọ́n fẹ́ tí wọ́n ṣe é pẹ́. Ó tún wá túmọ̀ sí pé wọ́n má mọ̀ lórí wọn. Àwọn ẹni àná àwọn àgbàlagbà tí àwọn bàbá wa tí àlùbáríkà àwọn sàn lọ́dọ̀ àwọn bàbá mùkádàmù àgbà àlékún ọ̀tún ìkẹ́ ọ̀tún ìgẹ̀ ọ̀rọ̀mà ṣe fún wa bisimilayi kul huwallah bisimilayi rahman rahim kul huwallahu Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad amina. Àwọn mẹ́wàá gba àwọn àwọn bàbá wa mùkádàmù àgbà bàbá wa dáńbọ̀rọ̀ ló nínú àwọn àgbàlagbà tí ànábì ń sọ wípé àwọn eléwú tí ọlọ́run wò máyé ńlá táyé tí ìfi parẹ́ nínú wọn ni wọ́n wà. Àbá ìmọ̀mọ́ àgbà wọ́n ní bàbá wọn gbọ́dọ̀ lọ gbà ọlọ́run dákun tó ọjà rí mọ́mọ́ ìkún lẹ̀ báyìí o.
kẹ́mi ọlá ẹ̀mí ọlá àlàáfíà àtàsìkì yín ọlọ́run jẹ́ mi rógùn kọ́ wá fi ní lọ́wọ́ balẹ̀ fún wa kí àdúrà yín náà wá gbà lórí àwọn ọ̀kẹ́ ọlọ́run tó tara yín jáde subhana rabbika kọ̀ọ̀kan àmín bismillahir rahmanir rahim subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin àmín. Bàbá láwọn arúgbọ́dá ó sì tọ́ sáwọn bẹ́ẹ̀ ó sì bójúmọ́ fún àwọn bẹ́ẹ̀. أحيي الذين دعوناهم فأجابوا الدعوة فخير الورى من يلبي الندى. Bàbá ló tọ́ fẹ́ni tá a pè wípé jẹ́ni tó sì wá jẹ́ni nípò tá a pè é lẹ́yìn òbí pé ó ṣe púpọ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn náà lẹ́kọ̀ọ́ tí ò ní gbà. Ọmọlúwàbí ènìyàn náà ni wọ́n máa pè tí sì máa dáhùn. شرفتمونا بحضوركم شرفكم الله. Bàbá ní bá wá lé àwọn tá a bẹ̀rẹ̀ tàbí lọ́pàá nìkan náà lájòkó a máa ṣe tí wọ́n ní àwa ṣe náà ni. Àmọ́ nígbà tí gbogbo orí náà dáhùn tẹ ìjòkó tì wá tí ẹ̀jú ó jáwa nìkan ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ àpọ́nlé bá àwọn ni ọba tó lè yìí tó làpọ́nlé lọ́dọ̀ ọ̀rọ̀ bá aṣọ yìí náà. وأكرمتمونا بشخصيتكم الفاضلة البارزة الجادة يكرمكم الله الكريم. Bàbá ní àgbọ́lé lásánkọ́ yìí lásánkọ́ lẹ ṣe gbogbo tọ́lọ̀ fún yín ní ìjẹ́ èèyàn lọ́mọdúnrún tí náà gbogbo tọ́lọ̀ kó fún yín lásìkò yẹn ná ọba tó ní ẹ̀sán tó ju eré ìfẹsẹ̀ ìwọ̀ ẹ̀rọ mọ́sàdá sí i. أود أن أذكركم بقول حكيم من أحد الحكماء حيث يقول حبب الطفل وإن لم يكن لك إنما الطفل على الأرض ملك. Bàbá náà fẹ́ kẹ́rẹ́tì nínú tẹ́ẹ̀tì mọ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ènìyàn ní àwọn ọ̀jọ̀gbọ́n tó sọ kí ni gómìnà ní pé nífẹ̀ẹ́ àwọn méjèèjì kódà bí ìbá ṣe pé wọ́n lè fi wọn kódà bọ́ ọ̀hún yìí. وهو لطف الله لو تعلمه رحم الله امرأ يرحمه. Bàbá ní àwọn méjèèjì tẹ rí wọn àánú lọ́wọ́ máa fi wọ́n ṣe ọgbà tó bá wá dá àmàdá yóò máa sàánú ọmọ kéékèèké. Bàbá ní àfáà náà rí bí ọlọ́mọ sàkẹ́ gbogbo ẹni náà tí ń kí àwọn méjèèjì yìí. ومن لطفهم ورحمتنا عليهم أن نجتمع إذا عاق عليهم أو إذا حق عليهم كلمة رسول الله صلى الله عليه وسلم يجمع خلق أحدكم في بطن أمه 40 يوما نطفة ثم يكون مثل ذلك مضغة وعلقة إلى آخر الحديث. Bàbá ní nínú àánú nínú ẹ̀bẹ̀ tá a lè ṣe fáwọn ọmọ kéékèèké òun náà ní gbogbo ọjọ́ náà bá ti ní kí irú eléyìí ṣẹlẹ̀ ká jòkó níbi ìgbóná wọn à ń ṣàánú ọmọ tá à ń kó wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀gá wa sallallahu alaihi wasallam tó sọ fún wa pé ìdẹ́gbẹ̀ nìkọ̀ọ̀kan yín látara àtọ̀rọ̀ náà ti kó jọ. 40 ọjọ́ ló fi wà bẹ́ẹ̀ látọ̀ nínú ìyá lẹ́yìn ìgbà tí ó yí padà ó di ẹ̀jẹ̀ kíkì nígbà tó tẹ̀lé kí ó yí padà ó di máa ń sí ẹran tó wà lè sọ sẹ́nu lẹ́ẹ̀kan náà fáábẹ́bí tí àlẹ́yìn ìka àdìsí náà ló pé wọ́n fẹ́ mi sí la tí ó fi wá dé èèyàn. لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. Bàbá nínú Ọlọ́run tó sọ orílẹ̀ àwọn àtẹnú àwọn ọmọdé rẹ̀ ni pé oyún tíyàwó òun ní sínú yìí wọ́n bá máa bí láyọ̀ tó bá mọ́ tó mú jáde bó ti fẹ́ òun ó dúpẹ́
ìgbà ló fa àti àbá àwọn àbọ̀ ìgbòho ìjọba báyìí pé bọ́lá ń bá sọ̀rọ̀ àwọn ìdáwọn náà láyọ̀ àwọn ìdúpẹ́ ọgbọ́n àwọn ọkùnrin yìí jábọ́lọ́. وصلاة الله وسلامه على الهادي البشير القاهل ولدت من نكاح لا من سفاح. bàbá ní ìjọ ọlọ́run pépé ọ̀là ọlọ́run tí èmi dínkù nígbà kankan kó pa ẹni tí fi ní mọ̀nà ẹni tí fún mi ní ròdùnú ẹni tí ń sọ fún wa ní ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tí wọ́n bí òun ànábì Muhammad sallallahu alayhi wa sallam bàbá àwọn so ìyá àwọn ni kìí ṣe pé wọ́n rìnrìn àjò ìwé wá yíwọ́kọ́ wọn ò sì sì fúnra lórí pé kò láwa sí ẹgbẹ́ wọn máa fẹ́ra wọn gbà tó ní ti wọ́ yìí. وعلى آله وأصحابه إلى يوم يكون الولدان شيبا. bàbá ní ìka ìgbó kárí gbogbo àwọn ará ilé àtàwọn àwọn sàábì àná Muhammad ìjọ kan tó ṣe pé ọmọ tá a bí lóòjọ́ tí kálukú sì mà pé irun dúdú náà lọ́mọ máa ń wáyé táwọn abá irun funfun lórí àwọn méjèèjì àwọn àgbègbè lòó. ومن أجل ذلك أود أن أمتثل بقول رسول الله صلى الله عليه وسلم يعاق عن المولد يوم سابعه ويهلك عنه ويسمى. bàbá nítorí táwọn kà fún aṣáájú inú kùránì yìí torí àdìsí ànábì táwọn ti fi jẹ́rìí ọ̀rọ̀ àwọn fẹ́ fi kọ́sẹ̀ ìṣesí ìsọ̀rọ̀ sí ọ̀gá wa àti fọwọ́ sí ànábì wa Muhammad dánábì ní bí ọba bí bàbá yìí ọjà tẹ ẹpẹrẹ lórúkọ ọmọ náà bẹ́ẹ̀ bá pẹrẹ tán ẹ fá orí fún ọmọ náà bẹ́ẹ̀ bá parí tán ẹ wá péjọ pẹ fún ọmọ náà ní ìlú. alhamdulillah alladhi amma al-khalaiq rafatan wa hanana. bàbá lẹni tí wọn gbọ́dọ̀ dúpẹ́ fún náà ní ọba tó ṣe pé kò gbàgbé ẹnìkan gbogbo ẹ̀dá tọ́nà ń gbá tí ń wò pé àbọ́láwọn ìrántí wọn àbọ́lọ̀ ń gbàgbé ohun bàbá ní gbogbo ìlú ọlọ́run pátápátá ọmọ rẹ̀ ó fi yọ kíkà gbogbo ẹ̀dá rẹ̀ tó dá ni bó bá dé àmàbọ́lọ̀ ń pè ọlọ́run pé ọ obìnrin tí ọ̀dọ́ àmàbọ́lọ̀ ń sàánú ọlọ́run sàánú ẹ̀. wa min rafatihi an khalaqal insana min nutfatin muniyat minal aslabi fakanatil arhamu ma'wana. bàbá nínú àwọn tọ́lọ̀ ṣe fún wa òun náà ni pé ọlọ́run dá wa látara àtọ̀ ó kúkú lágbára pé ní ajá tẹ́gùn ó jẹ́ pátákó ní ọmọ fi ṣẹ̀dá wa òun á fi àtọ̀ ń kalẹ̀ ńgbà tí ọ̀rọ̀ ẹni tí ọ̀rọ̀ tẹlẹmí ńgbà tó wọlé látọ̀ ó jáde padà látọ̀ náà ni tẹlẹmí yí padà ó fi ẹ̀jẹ̀ kíkí nínú ẹ̀jẹ̀ náà ló ti bọ́lẹ̀ tí wọ́n ní a kíní ọmọ àti ti bàjẹ́ ọlọ́run òṣèlú àtẹ́ni àti ẹ ó ní á wà nínú àpò òbí ìyá wa àwọn àgbẹ̀kọ̀ yẹ kí àbúrò kò ṣẹlẹ̀ sí wa níbẹ̀. gùdínà fil arhami min ghairi jahadin wa mas'ala fatakamala al-khalqa suwaran wa alwana. gbogbo nǹkan náà lẹ́nu bí ti bẹ̀rẹ̀ nínú ọ̀pọ̀ tí ọlọ́run ti dá wa yìí ló fi wá sínú àpò òbí ìyá wa kò wá ṣe pé bóyá wà lá níbẹ̀ látọ́ wà ìyá ìlú mo béèrè pé bàbá ilé kó kí mi èyí mo béèrè pé bàbá bá yìí kó kí mi kìí sọ fún wa kìí ṣètè wa nínú ibi tọ́lọ̀ ń fi wá sí kò fi wá lẹ̀ ńlẹ̀ yíyí wa padà ní ìgbésẹ̀ kọ̀ọ̀kan láwọn oṣù kọ̀ọ̀kan fá tó fi wá di pé a pé ní ìdẹ́gbàá báyìí ó fún wa ní àwọ̀ tó wù ó sì jẹ́ pé olójú olótí ó lẹ́sìn bàbá. kharajna ila dunya ولم نأكل ما حولنا ولم نبصر والغير سمانا. nígbà tí ìjọba náà pé nínú ìyá wa ọlọ́run máa jáde kúrò ń bẹ̀ ní ìrọ̀rùn àmọ́ kí ní ń bẹ láyìíká wa ń jẹ́ tí wọ́n bí wa kódà àdá àmọ́ àwọn àwọn olókì ìyàwó dáríkà àwọn àwọn olókè wa jáde kúrò ní ẹ̀jẹ̀ àwọn àwọn ni wọ́n wẹ̀ wá àwọn àwọn ni wọ́n sọ wá lébọ̀ àmọ́ nǹkan gbà náà bá a ti wá mọ̀ ní bẹ́ẹ̀ la àwọn ẹni tó fún wa lébọ̀ àwọn kan ló sọ wá lébọ̀ bá ń jẹun. نحبو وعين الله تكلونا والأب يسعى والأم ترعانا. ọlọ́run ò fi wá kalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n dá wa tá tọ́jú wa sáyé tán
abẹni tí ń yíra padà lórí ìgbà tí wọ́n ń gbé wá sí abẹni tí ń rákò látara àrákò wà ń tẹ díẹ̀díẹ̀ látara títẹ̀ díẹ̀díẹ̀ abẹni tó rere ojú ọlọ́run òkú lára wa ń gbà kan kódà àwọn ìyá wa mọ́ sùn àsùnfì èrè ìyá wọ́n máa rí káàrá kò lẹ́yìn tó ń gbóná wọ́n sáré sí wa láti bọ̀ wá padà ọlọ́run ló fi sọ̀rọ̀ sọ wa láti gbà náà. subhanaka allahumma nashkuruhu. bàbá àwọn wá gba àwọn nílé máa fún ọlọ́run ọba tó ṣe bá àgbẹ̀dọ̀ àti ẹ ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọba tá a yìn lẹ́lẹ́. nahmaduhu wa nusni alayhi. afẹ́rẹ́ fún wa gbẹ́sígbẹ́bí fún wa jáwé ìwọ́n pàtó òwe sọ́dọ̀ fún wa. falaka limannu yashkuru. ọlọ́run wọn náà ló ní ìjẹra tá a wí yìí ìwọ náà ló sì gbọ́dọ̀ dáadáa. ya khaliqun nafsi minan nafsi. ìwọ náà lọ́ba tó ń dá ẹ̀mí látara ẹ̀mí jáde síta wọn. wa ya mukhrijan nafsi minan nafsi. ìwọ náà lọ́ba tí ó lè ṣe bẹ́ẹ̀ tí ó mú ẹ̀mí kan jáde látara ẹ̀mí gan. akhrajta hadha al-mawluda min batni ummihi salima mu'afa. falaka ash-shukru ala dhalik. ìwọ náà lè mú jáde fún wa ọmọ tá a bí lónìí yìí lọ́dọ̀ ìyá rẹ̀ ló ti mú jáde ọmọ jáde ní ìtọ́jú ọ̀tá retí wọ́n bá bí màmú òun òun òde ìgbàlọ́ wọn ní sùn kò sí tí ó lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ kò jẹ́ ohun tí wọ́n retí ni ìwọ lè mú ọmọ yìí jáde fún wa lọ́dọ̀ ìyá rẹ̀ lọ́mọ tó bá láàfíà tó sì gbèdé pé adúgbẹ́ fún ọ lórí bẹ́ẹ̀. wa sallallahumma ala sayyidina muhammadin al-qa'il idha bushira ahadukum bil mawludi فلا يقول أذكرا أم أنثى بل فقولوا أبشرا سويا. bàbá ìnáwó àtàwọn ni ọlọ́run pé bẹ́ẹ̀ tó lọ́wọ́ sí ọ̀gá wa náà Muhammad ẹ̀rọ ìwé ànábì dáadáa ànábì tó sọ̀kalẹ̀ fún wa pé nígbà tí wọ́n bá fún un rèé pé ìyàwó rẹ̀ má sọ̀ láyọ̀ kò wọ́n sí ọ lẹ́nu pé olú tó sọ́kùnrin ló bí ní àbẹ́bẹ̀rẹ̀ eléyìí wípé èèyàn èyí tí ó tọ́pẹ́ bẹ́ẹ̀ náà ni pé ṣé odidi èèyàn táwọn retí náà ló bí ó bá ti jẹ́ pé èèyàn ló bí kò sí tọ́kùnrin òwe tàbí náà òwe gbà gbogbo ọmọ lọ́dọ̀ ọlọ́run gbogbo olóògbé akéwòn máa dúpẹ́ lọ́dọ̀ èèyàn náà. nashkuruka ya hafizan nafs minan nafs. adúgbò fún wa lọ́run ọba tó sọ ẹ̀mí nígbà tó ní ń bẹ lára ẹ̀mí kan òun náà ló sọ ọmọ yìí nígbà tí ń bẹ lọ́dọ̀ ìyá rẹ̀ mọ ohun tó gbóná òjò gbígbóná wọ ojú ọmọ náà ó mọ ohun tó tutù òjò gbóná ọmọ náà ó mọ ohun tó dùn ó mọ ohun tó kéré òjò ó ṣe kẹkẹ fún ohun tó dáa. in kullu nafsin lamma alayha hafiz. wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run tó rí ìyàrá náà ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tá a dá ìyí tí ń bẹ́ẹ̀ ló táwọn òbí owó ni ọlọ́run láàfin nǹkan sọ pé máa sọ kí nǹkan tó má ṣe é ìyí tí ó rìn lọ tí ó rìn bọ̀ fún gbé owó káàkiri àwọn ọlọ́run náà láti nǹkan sọ káàkiri nǹkan tó ń ṣe é. hafiztal janina falaka shukru ya Allah. bàbá ìmọ̀mọ́ àgbà wọn ní wọn lọ bá wa sọ owó yìí títí fá tó fi di tí wọ́n bí adúgbò fún àwọn ọlọ́ba tó ṣe bẹ́ẹ̀ fún wa. hafizta ummaha. wọn náà lọ́ba tó sọ ìyá tó bí oyún òun náà lókè tó fi ọkọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí tá à ń dúpẹ́ pé ara ẹ̀ máa sì ní wala yahuduhu hifzuhuma wa huwa al-aliyyul azim. ìsọ ìsọmọ ìsọ tìlẹ́lẹ̀ ọba ní kéde ọmọ àwọn iwájú ní bá ń wo iwájú kò gbọ́dọ̀ gbowó ẹ̀yìn lẹ́ẹ̀kan náà ní bá ń wo apá ọ̀tún kò gbọ́dọ̀ gbowó apá òsì ìwọ ọlọ́run ló wó kò ló wó rẹ̀ òun ni ọ̀tún òun òsì iwájú ọgbẹ́ni kò sí ìkẹta tí ó kó ìdààmú bá nínú ìsọ gbogbo ń darí yìí torí bẹ́ẹ̀ ló jẹ́ adúgbò fún ọ̀rọ̀ bá tó tóbi jù. u'izuhu bil wahidi. bàbá láwọn fi ọmọ ìlú ọlọ́run lọ́wọ́ ọgbọ́n ọ̀gá ṣoṣo tó lè sọ̀rọ̀ ọlọ́run sàdáwà sọ ọ̀rọ̀ táàgbé ìbẹ̀rẹ̀ jáde yìí. min sharri kulli hasidin. gbogbo ẹni tí máa gbé ebi sí ìyà àwọn ẹlẹ́dẹ̀ tí wọ́n fẹ́ mú ọ̀gẹ̀gẹ̀ rẹ̀ tí ó sì sẹ́mọ́ nílá ọlọ́run bá wa sọ ọmọ yìí kò lọ́dọ̀ wọn. wa sharri kulli hasidin wa maridin. gbogbo ẹni tí ọkà tiẹ̀ ń sáré òrògbẹ́rẹ́ tí sọ́mọlàkejì rẹ̀ yóò ti bàjẹ́ fọwọ́làkejì tiẹ̀ nínú àárò bàbá làwọn fi sọ ọlọ́run sọ ọmọ yìí gbogbo ẹni tí máa ebi sí ìyàwó bá wọ ọmọ ìjọ lọ́dọ̀ ọmọ yìí. samaituhu khalilallah. bàbá gbé ọmọ yìí jáde kó máa jẹ́ àyínlélá ọ̀rẹ́ ọlọ́run àyè ọlọ́run. Babátúndé ọmọ yìí jẹ́ àyínlélá Babátúndé. Àkànní Ọmọ́tọ́láni. Àkànní Ọmọ́tọ́láni. Adéọlá Ọládàpọ̀. Adéọlá Ọládàpọ̀. Ayọ̀ọlá Ọláyíwọnú ọlá. Ayọ̀ọlá Ọláyíwọnú ọlá.
ọmọ Mr and Mrs. ọmọ Mr and Mrs. Abdulrauf Jimoh. Abdulrauf Jimoh. wasalamun alayhi. ọlọ́run kó bá bẹ pẹ̀lú Khalilullah. wasalamun alayhi. ọlọ́run kó bá bẹ pẹ̀lú Khalilullah níjọ́ tí wọ́n ti bí sáyé. yawma wulida. níjọ́ tí ìyá ọmọ yìí bímọ tá a sọ fún àbímọ. wa yawma sumiya. lónìí tí bàbá ìmọ̀mọ́ àgbà gbé ń bọ̀rẹ̀ jáde ọlọ́run náà yóò sọ̀kalẹ̀ sí ọ̀sẹ̀ fúnẹ̀. wa yawma yub'asu hayya. ọlọ́run tí ó dùn láti pẹ̀lú àlàáfíà. Allahumma barik lahu. ọlọ́run dákun fún Khalilullah ilé àlùbáríkà tí ó pè é. waj'alhu barran liwalidayhi. ọlọ́run sọmọ ìwé ìwé fúnra àti bàbá fún ilé inú àdúgbò inú òbí tí wọ́n ti bí àti orílẹ̀-èdè lápapọ̀. wa barik fi rizqi abihi. ọlọ́run jásìkì bàbá Khalilullah àbá àbọ̀ ìwọ̀n jásìkì ló pọ̀ sí i. wa sadi ummihi. ọ̀nà tọ́mọ yóò kó lọ́dọ̀ ẹ̀yà rẹ̀ náà yóò bá aláàmú kó má rà kó má pọ̀ kó má tutù kó má rè é. bihaqqi pẹ̀lú ọlá man arsaltahu ilayna ẹni tó rán sí gbogbo ayé ló rán sí wa. alami shuhudi. òun náà lẹni tó nínú àti gbogbo ayé jẹ́rẹ̀ yìí sí ìmọ̀ rẹ̀ ẹni tó ní àmì tí gbogbo ayé sì mà. wa sayyidil wujudi. òun náà ni gbogbo ẹni tí ń bẹ lónìí àwọn tí wọ́n ti wá sáájú àwọn tí wọ́n máa bẹ lẹ́yìn tí wọ́n yà mọ́tò bá sáájú gbogbo wa. aya òun náà ni ọ̀gá ọ̀gá ìdáwọ́ àgbà. lakum òun náà ni ọ̀gá gbogbo àwọn tá a gbogbo lẹ́yìn àwọn náà. maulana muhammad rasulillah. òun náà ni ọ̀gá wa náà Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ náà gbogbo. al-fatiha. al-Fatiha. alhamdulillahi rabbil alamin. الرحمن مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.